Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, a kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ọ̀tẹ̀ ò dùn bí. Tó ó ti wá ṣẹlẹ̀ báyìí o, ǹjẹ́ ẹ ti gbọ́ ó ti di woro sí woro. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ghana must go la máa ń gbọ́, ṣùgbọ́n nísìnyí ó ti di Igbo must go. Àwọn ndí Ìgbò ti yarí tán, wọ́n ní kí gbogbo àwọn ọmọ Igbo kó lọ máa múra láti kúrò ní inú Nàìjíríà. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní kó lọ máa múra, kó lọ máa gbáradì nítorí Igbo wọ́n ní àwọn ṣetán láti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà o. Gbogbo àwọn ndí Ìgbò ti ṣèpàdé, gbogbo àwọn ọmọ Igbo ti ṣèpàdé tán, wọ́n ní àwọn ò lè mú mọ́ra mọ́ pẹ̀lú tí àwọn Fúlàní fojú àwọn náà rí. Fúdìí èyí wọ́n ti parapọ̀, wọ́n ti parun pọ̀, wọ́n ní Igbo any moment from now, wọ́n ní àwọn lè lọ o. Fúdìí èyí gbogbo àwọn yánmírín, gbogbo àwọn ọmọ Igbo wọ́n ti ní kí gbogbo wọn máa múra àti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Àwọn Ohanaeze Ndigbo wọ́n ti kọ àtẹ̀jíṣẹ́ New Year message sílẹ̀. Wọ́n jáde tán ní January yìí ni o. Wọ́n ní káwọn ọmọ àwọn kó lọ máa múra sílẹ̀ lójú pálí, kó lọ máa múra sílẹ̀ pé any moment from now Igbo máa lọ, yóò lọ dá dúró láti gba Biafra tiwọn, láti gba òmìnira tiwọn. Fún ìdí èyí àwọn ṣetán o. Wọ́n ti ní kí àwọn ọmọ wọn tó kù kó lọ máa gbáradì yálà lé inú Nàìjíríà ni tàbí lẹ́yìn Nàìjíríà, ìyẹn ní òkè òkun. Wọ́n ní kí gbogbo wọn máa múra o nítorí Igbo ti ṣetán láti lọ. Bàbá Tinubu ṣó ti wá ń clear báyìí, ẹ jọ̀ọ́ ṣé ẹ ṣì ń di ààrẹ mú báyìí àbí wọ́n ti máa ń ti àdábọ̀ orílẹ̀-èdè? Ẹ má gbàgbé o wípé àwọn Northerners náà ń pariwo pé àwọn gan ṣetán láti lọ. Bẹ́ẹ̀ ni wọ́n pariwo pé gbogbo àwọn èèyàn pariwo separation. We too we are ready for the separation. Wọ́n ní àwọn gan ti gbáradì fún ìpínyà wípé ohun tó bá gbà làwọn ò fi fún o. Àwọn ò fọ́, wọ́n láwọn ò fọ́ o. Wọ́n ní àwọn 40 pé tó bá jẹ́ ìpínyà ló máa dáa ni àwọn ṣetán láti pín pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà náà lẹ́yìn tí Igbo sọ pé kí àwọn ọmọ wọn máa gbáradì. Àwọn Northerners náà yarí o. Wọ́n ní tó bá jẹ́ ohun tẹ́ ẹ fẹ́ nìyẹn, so shall it be. Ẹ jẹ́ ẹ̀yin ọba wa ilẹ̀ Yorùbá, kí lẹ rí sọ? Ẹ̀yin àgbààgbà Yorùbá, how market, ṣé ẹ̀ ń fọ́ ni, ṣé ẹ̀ ń bẹ̀rù ni àbí kò kàn yín rárá? Nítorí ọ̀tọ̀ níbi tó yẹ kẹ́ ẹ mójútó, ọ̀tọ̀ níbi tẹ́ ẹ mójútó. Ẹ wò ó, àwọn ndí Ìgbò yarí, náà àwọn Northerners náà yarí. Kí lẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ṣe? Ṣé ẹ kọ̀ wá wòran bẹ́ẹ̀ ni? A ní kẹ́ ẹ jí. A dẹ̀ pariwo Yorùbá nation làwa náà fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àgbààgbà ò tiẹ̀ tẹ̀lé wa rárá. Níṣe lọ́pọ̀lọpọ̀ a lot of Yorùbá mi wò pé kí ni eré ló ń ṣe jàre. Wọ́n kò tiẹ̀ jọ tuntun náà. Wọ́n ti fìgbà kan náà pé ọmọ Adéyẹmọ náà ní entertainer tó dẹ̀ jẹ́ pé eré kí Yorùbá gba òmìnira ni bàbá ń sá. Àbí? Now àwọn onífìlà pupa ti yarí, wọ́n ní kí àwọn ọmọ wọn máa get started. Yorùbá kí ni kẹ́ ẹ máa ṣe? Ṣé kẹ́ ẹ máa wò ni àbí kí ló kàn fẹ́yìn náà? Ẹ ò tí ì rí ìkankan sọ. Ẹ wò ó, ẹ jẹ́ n gbọ́n tí àwọn ènìyàn mi sọ jàre. Fún ìdí èyí a dẹ̀ ń pariwo ẹ̀yin àgbààgbà, àsìkò ti tó. Yorùbá ti bínú, àwa gan ṣetán láti bọ́. A ṣetán láti gba òmìnira èyí tá a dúró kò sójú kan. Ó ti tó. A ò ṣẹrú mọ́. Ó ti sú wa. Ẹ pín orílẹ̀-èdè. Ẹ jẹ́ kí Yorùbá lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ lọ́tọ̀ọ̀tọ̀. Èyí tá a dúró ti tó. Fún ìdí èyí ọmọ Yorùbá náà ti yarí o. Wọ́n ní n tó bá gbà la ó fi fún un. Bẹ́ẹ̀ ni n tó bá gbà la ó fi fún un. Instead kí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá máa jà sí òmìnira, bóyá táàsì ni wọ́n fẹ́ máa gbà.
bẹ́ẹ̀ ni bóyá tax ni wọ́n fẹ́ máa gbà o. Ẹ já ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn wa jọ̀ọ́, ẹ já gbọ́n tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ni ọ̀dọ́mọkùnrin Adéwálé sọ̀rọ̀, ó ní lóòótọ́ àwọn ọmọ Yorùbá gan ti pinnu láti bọ́, a ò tiẹ̀ lè mú mọ́ra mọ́. Wọ́n ní a ò lè mú mọ́ra mọ́ o. Èwo ni ká máa po idà ní ojú kan. We Yorùbás dey prepare for 2027 election. Àwọn oníjẹkújẹ ló pọ̀ jù, especially ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá. Ohun tó jẹ́ kẹ́ ẹ rán, ẹ ò rán. Ṣé ohun tó yẹ kẹ́ ẹ máa rán rèé? A ní ká pawọ́pọ̀ ká gba òmìnira. Bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ìdìbò dé. Ibẹ̀ lẹ ti máa rí odidi àwọn àgbà ilẹ̀ Yorùbá bó ṣe ń lé owó ìdìbò, bó ṣe ń lé ẹ̀gúnjẹ táwọn yóò rí níbẹ̀. Rashidi ló sọ̀rọ̀ yìí o. Ó ní àwọn ọmọ Yorùbá, Ọlọ́run wọ́n á wá àtúnṣe sí ọ̀rọ̀ ara wọn o nígbà tásìkò náà bá tó. Ṣùgbọ́n tó ṣe kókó ni pé ètò ààbò wa ẹ jẹ́ kó mẹ́hẹ. Bẹ́ẹ̀ ni o, ètò ààbò ẹ jẹ́ kó mẹ́hẹ. Ẹ̀yin Yorùbá, gbogbo wa náà ní láti gbáradì. Torí ẹ̀ la ṣe pariwo pé Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni, torí a ò lè faradà mọ́. Ìyà Fúlàní ti tó. Bàbá Tinubu, ẹ dákun ẹ pín orílẹ̀-èdè. But àwọn Ìgbò tó ń pariwo pé ilé tó lọ yìí, ẹ má gbàgbé pé ìgbà Buhari, àwọn ló yin Buhari jù. Tony Buhari is the best president. Buhari is so good. Buhari is so nice. Ní ìrètí pé Buhari máa gbé ìjọba fún wọn. Láì mọ̀ pé ibi tó ti ṣì gbọ́ nìyẹn. Nítorí àsìkò Buhari di ọ̀pọ̀lọpọ̀ agbésùmọ̀mí wọlé tó jẹ́ pé a fẹ́ lè sọ pé ó ta Nàìjíríà sóko ẹrú ni. So wọ́n ti lẹ̀rùn orílẹ̀-èdè tẹ́lẹ̀ nígbà ayé Buhari. Bàbá Tinubu, ẹ wá jẹ́ kó dàsìkò tí yín báyìí kẹ́ ẹ kúkú pín orílẹ̀-èdè kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni o, kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. We are sick and tired. Bẹ́ẹ̀ ni, we are sick and tired. Bọ́lọ́run ṣe ń dìde tó ń gbè wá níjà, káwa náà dìde ká gba òmìnira wa. Yorùbá, a wà nílùú jù báyìí lọ. Nítorí ilé làbọ̀ sí mi oko ẹ̀dá. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yà àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation is the only solution. La fi ń kí yín pé God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa o. Ó dàbọ̀.